ànábì tó já sí pé ẹnìkan ò lè tó máláyé ẹnìkan ò ní ìtò ẹnìkan ò ní màtó ẹnìkan ò ní kàrámà tó gbogbo àtìlẹ́ ní tó mọ́ bó ṣe tó ní gbólóhùn tọ́lọ̀ ń dájú kọ́ nìyẹn. fàbímá rámàtí mìnàláì líntàláhùn. ìtumọ̀ ẹni pé òwò bí ó dé ànábì ní mí láàrin yìí kẹ̀ àìmọ̀ ẹjọ́ tó ànábì ó múra ìkan wá àwọn sàábí ó sì máa sọ fún pé ẹ dákun ọ̀gá eléyìí tẹ́ ẹ sọ yìí tẹ́ ẹ gba wá yìí lọ́wọ́ náà ni àbílàká yìí ànábì sì purọ́ bọ́n bá ti sọ bẹ́ẹ̀ fún yóò yìn ríwá yìí òjìbí lòdì nírò bẹ́ẹ̀ ni wà yóò má ro ní ọ̀gá má ro bẹ́ẹ̀ àìsè bẹ́ẹ̀ o bá a bá ṣe báwọn á fẹ́ ni o yóò yíwọ o bó ṣe yẹ ká ṣe é ni o ànábì ní bí ẹ ṣe rí kó yẹ ká ẹ ṣe wù gan-an ẹ ṣe. sọ ẹ mọ irú ọ̀rọ̀ báyìí sọ ẹ mọ irú èpè bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àwọn àáfàá mi bébé èèyàn ni ìmáàmù ẹgbẹ́ yín tó wà ní Ìṣẹ́yìn kéwú lòun láwọn fi pààyàn wọ́n fi pa ọba àmọ́ gbọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ mo béèrè àní ìlara ń dà yín láàmú ṣéèyàn kan ló pa kódà ìjọba tẹ́ ẹ wá tiẹ̀ ń tàn sọ fún ní ìsìn tá à ń parí ẹ mọ bí ọ̀rọ̀ Abdulrahman ó kan gùn sí. bọ́n bá sọ ọmọ yẹn lẹ̀ níṣẹ́ lẹ́ẹ̀ní irú àwọn mufti ló lọ́ọ́ fowó rà. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó sì jẹ́ kan nu ẹni tí ó sọ̀rọ̀ ó ló fẹ́ ṣe wá. evan ọmọ Yíbò ó mọyì èèyàn tó run ni. wọ́n tún rán lọ iléèwé nínú ẹ̀wọ̀n ó tún ní sàbíkẹ́ẹ̀tì iléèwé nínú ẹ̀wọ̀n. kó o tún gbọ́ níbi ọ̀daràn ti sọ̀rọ̀ bẹ́ẹ̀. à ń ṣe àmọ́ bí ojú rí Ọlọ́run wà ẹ má jẹ́ nǹkan. kó o kírun ju nǹkan míì lọ kó o ka kéwì wọ ìmáàmù yìí tọ́lọ̀ ń bá ní wàláì aṣẹ́wó lè wọ àlìjánà kó tó wà àlìjánà. tá mọ kọ̀rọ̀ rẹ tó tún wá lérí lẹ́ka ó ti jọ́ àlàmísì fojú màálùú máa bọ̀ ọ̀la làlàmísì kọ́ lọ́hùn tàwájí láyọ̀. ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo fẹ́ rọra sọ ọ̀rọ̀ kékeré kan warning dẹ̀ ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ Imam Taliatu lóòótọ́ ẹ dárúkọ ẹni tó sọ̀rọ̀ tó pé tán ṣe wáàsí pẹ̀lú ojú màálùú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ṣé ẹ mọ̀ pé kì í ṣe Ìlọrin nìkan àbí bẹ́ẹ̀ kọ́ ká tiẹ̀ kò tiẹ̀ sílùú tí wọn kì í ṣe ó ti ilẹ̀ Haúsá wọ́n ń ṣe ṣé ẹ mọ̀ pé mo ti sọ yẹn síwájú tẹ́lẹ̀ ìlérí tẹ́ wá lérí wípé ó dijọ́ Àlàmísì ẹ wàá sọ̀rọ̀ ojú màálùú àáfàá tó bá sọ bẹ́ẹ̀ ṣé ráwọn ẹni tẹ́ ẹ bú yẹn wọn ò lè fi yín lọ́rùn lẹ́ o torí bí ìmáàmù ṣe máa ṣe kọ́lẹ̀ ẹ ṣe yẹn o ìjọ Islam tẹ́ ẹ bá fẹ́ kókó jọ bẹ́ẹ̀ nìkan bá ṣe àṣìṣe no matter kó dàgbà kó ní kó jólóyè ẹ pè wọ́n jọ nú mọ́ṣáláṣí wọn ti yanjú ọ̀rọ̀ tẹ́sì tún gbé wá ta ẹ̀yin ilẹ̀ Yorùbá ẹ fẹ́ máa àgbàlagbà àsánsán pé wọ́n ti fi yín jẹ ìmáàmù gbogbo ayé wá di ṣáìsì yín ìmáàmù Taliatu dẹ́ẹ̀dẹ́ mirawó ṣé bẹ́ẹ̀ bá dẹ̀ tiẹ̀ ní sùúrù kẹgbọ́n tí wọ́n sọ Mufti bàbá wa Oníkíjìpá wọ́n sọ báyìí pé èmi náà sì ti ṣe kásẹ̀tì jáde wípé wọ́n tọrọ apology ní bó ṣe yẹ kán sọ wọ́n sì ti tọrọ ẹ̀ kódà a rí nínú àwọn brother and sister wọn sọ pé wọn ò need láti fèsì wọ́n ti sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti pẹ́ haters ló fi ọ̀rọ̀ Abdulrahman náà fi lọ lẹ́yìn àti fún kéde ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ kódà èmi gan gbé nígbà náà ìpè wáàsí tẹ́ ń ṣe làwọn ọmọ ìfetí kọ́ o àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn lọ Abdulrahman bó kàtì ẹ̀ wá ló kà
èmi bí ẹnìkan wà nú ẹni tí mo ní àfi kán dọ̀bẹ̀ dèrè kán ṣá lórí àga yẹn ẹ lọ wo fẹ́ẹ̀sì kásẹ̀tì tí mo ṣe bó ṣe ṣá ọmọ yẹn tẹ́jẹ̀ ọmọ yẹn ń sàn sínú pósí tó kàn sábẹ́ tébùrù ìnìkan máa ṣá òun náà níta gbangba mo wá tún rówó ìpọ́rọ̀ ìjọba ò mọ̀ rí bẹ́ẹ̀ ìjọba àwa ò máa sọ̀rọ̀ ọnú ilé ìjọba ní tájẹ́ wọ́n ní òfin tán ti fi lélẹ̀ wọ́n ń ṣèyàn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé irú tẹ́lẹ̀ ni ẹ wo ọ̀rọ̀ lásán ní Sàrẹ́rí wá sọ wọ́n mà pa àwọn so má gbà ọ̀rọ̀ burú lóòótọ́ àti lódodo àti sísọ̀rọ̀ ó burú torí èmi ò rónítàn ṣáwa tá à ń sọ̀rọ̀ lórí kinní náà ṣé a máa ṣe gbogbo nǹkan tá à ń sọ sí nǹkan míì ni ńlèmi máa fi sọ pé ọ̀rọ̀ tí ń sọ yẹn dákun ẹ bá ń fi làákàyè gbé ẹ ti mọ bí mo sọ sí èyí tó bá sì kù díẹ̀ káàtó ẹ bá ń tún ṣe ẹ forí jì mí a fi ṣe gbòólé pé a sọ̀rọ̀ ṣé ńgbà táwa ìbá wa sọ̀rọ̀ káwa ni ẹ ká dẹ̀ sọ pé ká sọ̀rọ̀ burúkú sírú àáfàá tí wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n fi sọ yẹn mọ̀ lọ bí ọdún 2 sí 3 Saheed tó wá jáde lónìí tí ń sọ̀rọ̀ ẹbí léèrè pé gbogbo àwọn èmi lẹlẹ́bọ ní o apààyàn ní o nǹkan ní o tó ń kó jáde níjọ́ náà àwọn ẹni tó wá fi ẹ̀sùn kàn tí ń búyà wọn tí ń bú bàbá wọn lọ́rùn ṣáwọn náà ká orí mọ́ lọ́wọ́ ṣáwọn náà ká apá mọ́ lọ́wọ́ ṣáwọn ni wọ́n sọ ọ̀rọ̀ làwọn sọ ọ̀rọ̀ làwọn sọ kódà ọ̀rọ̀ tí wọ́n sọ tí Mufuti Ìlọrin sọ wàláì tàláì tẹ́ bá ní kí n bá yín tú sí wẹ́wẹ́ màá bá yín tú sí wẹ́wẹ́ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ wa ò gbọ́ Yorùbá tán èmi tí mo tiẹ̀ ní mo wà nílẹ̀ Haúsá ibẹ̀ mo dàgbà sí everything mi ilẹ̀ Haúsá ni ìgbẹ́ kọ́kọ́ ta tí wọ́n sọ pé wọ́n ní tẹ́ni bá fẹ́ jẹ́ èèyàn yóò kẹ́yìn sọ́lọ́hun tó bá jẹ́ èèyàn tán yóò wá kọwájú sọ́lọ́hun ṣé bàbá purọ́ ni ṣé Al-Miskin oníkíjìpá sópurọ́ ni ó yẹ ẹ jẹ́ kémi wá lo làákàyè tèmi sí báyìí kí n bá yín tú kẹ̀yìn sọ́lọ́hun kọwájú sọ́lọ́hun kí n bá yín tú àwọn òṣèlú gbogbo ẹnu ni mo fi sọ wọ́n máa kẹ́yìn sọ́lọ́hun ni ńgbà bùkátà wọn bá bíyá wọn sá lọ Mọ́kà wọn lọ mọ ọbẹ lọ́hùn ọ̀ọ́kán fún yín ní owó umura méjì kan ní ẹ lọ bẹ lọ ẹ̀yin ganan ń dè pẹ̀lú ẹ̀yin gangan lẹ́kẹ̀yìn sọ́lọ́hun torí ẹ mọrú owó tán fún yín tẹ́ ń gbà. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ lẹ́ẹ̀ka kéwú ẹ̀ka mísírà ẹ̀ka gbogbo ẹ̀ abájọ oríṣiríṣi tírà kún ta ẹ̀ wá ń tútùkùtù tẹ́ ẹ̀ fẹ́ kẹ́ tẹ́ ẹ̀ gbọ́ Yorùbá lágbọ̀ọ́yé. mo béèrè ṣé kìí sóòótọ́ ọ̀rọ̀ ni ibi ẹ̀yin gbé lọ yẹn ẹ fi ìtara àti ìlara lẹ fi gbọ́rọ̀ wọn lọ èyí tán wá lójú màálù 16 sójú èèyàn bá Abdulrahman ṣe yọ làwọn wí ni ṣé wọ́n léèyàn nìkan lò ní màálù náà pé káti ẹ̀ ló sọ ó sì sọ náà ni màálù ló pè abéèrè ẹ ń pa màálù fún léyà abẹ ẹ ń pa màálù jọ léyà abẹ kì í pa níjọ ọdún ẹ ń pa màálù abẹ kì í pa kí lẹ fi ń ṣe yẹn gbogbo ẹran láyé yìí tá a bá bímọ tá à ń pẹran ẹ lọ wò àkọlé ẹ
à ń fi ń rúbọ ni a fi ń pààrọ̀ ọmọ ni. Gẹ́gẹ́ bí ànábì wa Jibril tí bàbá lòun ò fọmọ òun rúbọ tó ń bára ọmọ, bàbá sì ní kó mọ̀ fọmọ rẹ̀ rúbọ fóun gbẹran. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ńbo lẹ ti lọ ka ìdáfí yín àbí sáláfí yín àbí kílẹ̀ kàǹtì yín Jàmálì Súnà ńbo ẹ ti kà á? Ṣé tán bá ní kẹ́ ẹ tú gbogbo ohun tí wọ́n sọ yẹn ẹ lè tú ni? Ọlá ariwo tó pọ̀ làwa náà fi dẹnu bò wọ́n. Ó sì ti tó bẹ́ẹ̀ wọ́n sì ti sọ wọ́n tó tá àwa bá gbà sí bínú àwọn gbà ẹ mọ́ bínú ṣùgbọ́n kọ́lọ́hún forí jà wọ́n. Ìwọ wá lérí onígbà náà ó di jọ́ Àlàmísì. Ìmáàmù wo tó bá jáde ń jọ́ Àlàmísì tó sọ̀rọ̀ sí anybody nínú àfa oṣù kan màá ṣe kásẹ̀tì fún ẹ. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Tálíátù oṣù kan màá ṣe kásẹ̀tì fún ẹ tí gbogbo ayé ò gbọ́. Wọ́n gbọ́ máa ju Ṣàngó làdánwò. Kí ló dé? Kí ló dé? So ẹ mọ irú ọ̀rọ̀ báyìí sọ, ẹ mọ irú èpè bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àwọn àáfàá mi. Bébé èèyàn ni ìmáàmù ẹgbẹ́ yín tó wà ní Ìṣẹ́yìn. Kéwú lòun láwọn fi pààyàn, wọ́n fi pa ọba. Àmọ́ gbọ́ kẹ́ ẹ sọ̀rọ̀. Mo béèrè, àní ìlara ń dà yín láàmú, ìlara ń dà yín láàmú. Gbogbo èyí tẹ́ ẹ bá lẹ́ fẹ́ máa sọ̀rọ̀ òdì sí Al-Miskin. Kí ló dé? Kán sì tiẹ̀ wá kúkú mọ́ wá apọ́lọ́jì ǹjẹ́ ò wá bẹ́tà. Ó bẹ́tà ju irú ẹ̀yin yìí. Ó gbọ́n tí ìmáàmù Ọ̀fà sọ fún ẹni níjọ́sí. Wọ́n ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọmọdé ni ọ́, ipò àgbà lọ́lọ́run fẹ́ tò ọ́ sí ṣùgbọ́n ń bẹ́. Ìmáàmù ló sọ bẹ́ẹ̀ fún ẹ yẹn o. Ìmáàmù yín tó wà nísẹ̀yìn ó ní àyà méjì súrà méjì péré làwọn ké sí ọba. Nísẹ̀yìn ó lágbádá sì kọ ó sì kú. Ó dà ẹni wá fi kéwú súrà méjì àbí àyà méjì ló pè dọ́nà tó fi pa ọba tó sì jẹ́ ìmáàmù ni wọ́n. Pẹ̀lú ẹni tó ń sọ̀rọ̀ ojú màálùú 16 ó yá ta ló pààyàn? Abíọ́lérè èyí tí wọn náà wá ń sọ̀sọ́kúsọ ní ìsìn kó tó dípò dìmáàmù o ò mọ gbogbo tó o bá sí ni. Abẹ́òkúta mọ̀ ló ti gbé dàgbà. Bẹ́ẹ̀ bá ń purọ́ fún gbogbo èèyàn ẹ má purọ́ fúnrú àwa ìta bá wà lórí nẹ́ẹ̀tì. Ìlú mẹ́ta lọ́kan ló wà. Mo bi ọ́ léèrè. Ẹran wà nínú ètùtù nínú ìsìlámù. Ní kí Jàmálì Súnà kan ó nawọ́ sókè tó bá bímọ kò pẹran. Ní kí Jàmálì Súnà kan ó nawọ́ sókè tó bá ń ṣe àjọyọ̀ kò pẹran tàbí màálù. Wàláì kó mọ̀ lo orí rẹ̀ kó mọ̀ lo ojú rẹ̀ kó mọ̀ ṣe ó ti rúbọ. Sàárà lédè Yorùbá ẹbọ rúrú ni. Ìpèsè ní ó sì pera rẹ̀ lọ́mọ Ògbómọ̀ṣọ́. Kásátì ní òun sọ̀rọ̀. Mo sì jẹ́rìí àwọn ẹni tó sọ̀rọ̀ sí wọ́n ti fún ẹ lésì ó yá wá kúkú jáde sí wọn. Ìwọ tó jẹ́ pé àbùkù tó wà lára rẹ gan-an kì í ṣe kékeré. Èmi ò tí ì rí bí ìmáàmù tí ń bẹ́ bíi tiẹ̀. Ìmáàmù Tálíátù bá a bá sì wí tán ní ìsìn. Àwọn ajá yín mọ̀ ní ìmáàmù ní sọ̀rọ̀ sí yẹn nǹkan kàndẹ́. Orúkọ ìmáàmù lẹ gbé wálé ayé ni. Mi bẹ́ẹ̀ ló kọ̀. Àáfàá sáàfàá.
ìlú wo ni ò ti ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wọn ò pààyàn Ògbómọ̀ṣọ́ kọ́ náà ti pa bàbá tó wá láti Amẹ́ríkà ni wọ́n pa bàbá ń bàbá ṣé èèyàn kọ́ ló pa ó dà ìjọba tẹ́ ẹ wá tiẹ̀ tá à ń sọ fún ní ìsìn tá à ń pariwo ẹ mọ̀ bí ọ̀rọ̀ Abdulrahman ó kángun sí ni bọ́n bá sọ ọmọ yẹn lẹ̀ níṣẹ́ lẹ́ẹ̀ní irú àwọn Mufti ló lọ́ọ́ fowó rà ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó sì jẹ́ kan nú ẹni tí ó sọ̀rọ̀ yẹn ó ló fẹ́ ṣe wáàsí Evan ọmọ Yíbò ó mọyì èèyàn tó run ni wọ́n tún rán lọ iléèwé nínú ẹ̀wọ̀n ó tún ní sàfikéètì iléèwé nínú ẹ̀wọ̀n kó o tún gbọ́ níbi ọ̀daràn ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ Adédoyin ṣé wọ́n lérò pé bí Eva bá jáde tí wọ́n gba gbogbo dúkìá rẹ̀ ṣé ò ní tún mí ṣe yóò yíwọ́ rẹ̀ ni yóò mọ bí ó ṣe ṣe ni kò lè náwó yẹn lásán tó mọ̀ pé ibi tí òun ó ti rówó kíákíá bí ò tiẹ̀ ní ṣe jẹ̀ kan lọ yóò sì ọmọ ọlọ́mọ dáràn ìyá oníyàá dáràn bàbá oníbàbá dáràn tí Eva bá jáde ẹ ṣe yẹn lé ní Adédoyin lónìí tó bá jáde lónìí gbogbo owó tó ná yẹn àwọn ọmọ àdúgbò tó ní nísinmi mọ́ àwọn ọmọ àdúgbò wọn ò ní nísinmi torí yóò fi rìkọ́fà owó rẹ̀ kí lẹ̀ ń sọ yìí ní tí ń dùn wá fún ìjọba nù wọ́n sì ní kò sínú àkọọ́lẹ̀ kan pa wọ́n tó a ti wá fẹ́ ṣe tílẹ̀ haúsá nù wọn ò mọ̀ pa òun náà ṣá ọmọ kékeré wẹ́lẹ́wẹ́lẹ́ ni ọ̀kan ló ṣẹlẹ̀ lábẹ́òkúta yìí ó lọ́kọ òun ó ṣẹ̀hún ó múnú bí òun ọmọ tó sì bí ó sì faṣọ dé nímú ó sì tì sínú ó sì gbẹ́ kòtò fúnra ara ẹ̀ obìnrin Yorùbá ó sì da ojú ọmọ yẹn débẹ̀ ó sì fi yẹ̀pẹ̀ bu ọmọ yẹn kú mọ́bẹ̀ ṣé ọ̀rọ̀ tí Mufti sọ ṣé ló wá mú ṣe Saheed Shittu tí ó wá gbóhùn sókè lónìí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń sinra wọn kiri tó fìyàwó rẹ̀ ṣẹ́só kò ṣe mú yẹn jáde ṣé o lérò pé tí yẹn bá sọ síìdì Saheed náà ní í ṣe ni kó tó wá dà fá ògìgì abiyin léèrè ẹ jẹ́ á máa ní làákàyè kí ló dé ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ní gbogbo ìlú èyí tá a bá rí la máa láàrí èyí tá a rí a lè dìnáì rẹ̀ pé kò sí wàláì mo lè dìnáì rẹ̀ nílùú mi pé kò sí irọ́ sì ni ó wà àárí ni níjọ́ àṣírí bá máa tú níbẹ̀ yẹn náà wẹ́rẹ́ ni kò sẹ́ni tí nǹkan burúkú ò lè ṣẹlẹ̀ sí kọ́lọ́ mọ̀ jẹ́ kí nǹkan burúkú ò ṣẹlẹ̀ sí alọ́wọ́ àdúrà tá a kàn máa ṣe nù ẹ̀yin tẹ́ ń lẹ́nu lónìí ṣàkàṣàkà ń bo lọmọ tán pa wà ta ló pa mọ̀rú ẹjọ́ tán lè dá fún Abdulrahman ṣá ẹni bá bá ìjọba tó yóò mọ̀ pé Abdulrahman lè wí nìkíní yẹn àwọn ìyá wọn nìkan náà ní kọ́lọ́hún bá wa rọ̀ wọ́n lẹ́kún tó bá lọ jẹ́ pé ìjọba nìbọn bá ọmọ yẹn àìsọ àbí afúsọ ni wọ́n pè ní ló bá kú síbẹ̀ wàláì tàláì wọn ò gbàdíà ṣùgbọ́n lórí eléyìí kí Abdulrahman ní tí wọn ìrọ́pò kò sí ariwo tí ọba àlú gbé síta àtàwọn èèyàn aráàlú kán má bàlú jẹ́ jù bẹ́ẹ̀ lọ ni tẹ wá tá a mú gbogbo ẹ̀ tẹ dá lé Mufti lórí eléyìí ó bá sọ Mufti o tọ̀hún ó bá sọ oníkíjì pa o and then àwọn baba ńlá kú wa pátápátá gbogbo wa látòkè délẹ̀ àti ìlú Ìlọrin ni àti ìlú Igbó ni àti gbogbo ẹ̀ kí ni wọ́n ń lò tẹ́lẹ̀ tán fi ń ṣètùtù nílùú àwọn àlejò ní
Ọlọ́run ló gba nǹkan burúkú kúrò lọ́wọ́ wọn kó ní kálukú tó chúùsì ẹ̀sìn tó bá wù. Ẹ̀sìn tá à ń sìn náà protection ni. À ń ṣe àmọ́ bí ojú ire Ọlọ́run wà. Ẹ má jẹ́ ntàn yín. Kó o kírun ju nǹkan míì lọ, kó o ka kéwì wọ ìmáàmù yìí tọ́lọ́run bá ní wàláì aṣẹ́wó lè wọ àlìjánnà kó tó wọ àlìjánnà. Tá mọ kọ̀rọ̀ rẹ. Tó wá lérí léka odijọ́ àlàmísì fojú màálù máa bọ̀ ọ̀la làlàmísì kọ́ lọ́hùn tàwájí láyọ̀. Máa bọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀la làlàmísì kọ́ lọ́hùn tàwájí láyọ̀. Wá aṣọ tí ojú màálù wá aṣọ tó rà ní fídíò tó fi sọ̀rọ̀. Wá aṣọ kò ríran wò. Kí ló dé? Tẹ́ ẹ bá níjà ẹ lọ parí ẹ̀ mọ́ṣáláṣí kó tán. Kó tán. Gbogbo èyí tí Saheed ń ṣe yẹn ojú ayé ni irọ́ ni. Àwọn ẹni tó kó pọ̀ lọ́jọ́ kìíní àná sóbà nǹkan kan lọ́wọ́ wọn. Ó dá fọ́tò tí ń fi hàn àwọn ẹni tó ṣe tán kò ṣe mú wọn jáde kó àwọn gan ni kó fà fọlọ́pàá. Ariwo tí ń pa yẹn ó fi dá wàhálà. Ó ṣe wá ń sá kó dojúkọ kóòtù tó bá jẹ́ torí ẹ̀ náà fi mú. Kó lọ sí kóòtù náà ń pè. Propaganda lásán ni mo rí pé Saheed ń ṣe. Irọ́ ni. Ọba Ìlọrin tó ti gbogbo fídíò wà lọ́wọ́ wa. Ẹ wàá lẹ̀ sọ̀rọ̀ ẹ yege. Bébí lórí pílátífọ́ọ̀mù rẹ̀ lẹ́nìkan kò mọ nọ́mbà onítọ̀ọ̀nì tó níyàwó òun lòun tó ń lò lẹ́yìn ọ̀rẹ́ tiẹ̀ tó náà sìn lọ. Tó bá sọ̀síìdì ni Saheed ò ní wá da ẹpọ̀n délẹ̀ ní lórí nẹ́ẹ̀tì kó máa fariwo ta. Èèyàn nítò kọ́lọ́n foríjìn bẹ́ẹ̀ bá gbà sódì ẹ má bínú. Wọ́n wá ń lérí fùrù kọ̀kọ̀. Ojú 16. Ṣìwòrú èsì táwọn yòókù tọ́fọ̀ fún ẹ. Àwọn ẹni ó ṣépèlé àáfàá sáàfàá wèsì tán fún ẹ. Ó yẹ kó o dá wọn lónìí ń bo làkáǹtì mọ́sálásí wa. Wò ó mọ̀jẹ̀ ń bọ̀ tú débẹ̀. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dùndú rẹ̀ ńlá ta too much. Kò sí ìmáàmù láyé lórí àti rí ìmáàmù tó ṣe yàmàyàmà lórí nẹ́ẹ̀tì bíi tiẹ̀ rí. Tó bá tiẹ̀ jẹ́ pé irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ nílùú mi ni a gbọ́ yẹn. Kódà á fẹ́ lè ya Ìlọrin sí 4. Kí ló dé? Kí ló dé? Tán bá láwọn ò fẹ́ nǹkan báyà wọn ò fẹ́ kó mọ̀ bá bùrẹ́kẹ́ náà ni. Àwọn ẹni bá ń ṣe lábẹ́lẹ̀ kan mọ̀ wà lábẹ́lẹ̀ wọn bẹ́ẹ̀. Wọn ò rí wọn nu. Ń gbọ́ ọlọ́mú Abdulrahman sọ́ba ló fà lé wọn lọ́wọ́ ni. Àbẹ́yàn kan ló fà lé wọn lọ́wọ́ ni. Ọlọ́run ló tó gẹ́ ẹ́. Bó bá ti ń ṣe tí wọn ò mọ̀ tó bá jò ná rí tí wọn ò lè sọ síta tí sì fi ń bàlú jẹ́. Níbo wo ò tí torí eku ẹ lọ China wọn kó jọ ní orí ìnàkí gan bẹ́ẹ̀ ẹ bá fẹ́ ra China. Orí ọ̀bọ ó wà ń bẹ̀ tán lé ní China. Orí èèyàn ń bẹ ní kínní ìlú àwọn ìlú wo tiẹ̀ ní bí ṣọ́ọ̀ṣì wo tiẹ̀ ní tó jẹ́ pé òkú gan tiẹ̀ làwọn máa tẹ́ sábẹ́ ṣọ́ọ̀ṣì wọn. Màá wá fídíò yẹn tẹ́rì. Wọ́n ń sin òkú nílùú yẹn abẹ́ ṣọ́ọ̀ṣì ni wọ́n ń fi òkú sí ibẹ̀ náà ni ó sì gbẹ. Ẹ wo ẹkú rádaràda sọ̀hún jáde ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó ríran wò. Wọ́n sáti jáde èmi nìkan ti tó fún ọ lọ́tọ̀. Àwọn ajá rẹ̀ ó kàn gbogbogbogbogbò náà ni. Wọ́n fi mí lọ́rùn lẹ́ẹ̀lẹ̀ tí ń sì wò ó. Kí ló dé? Kódà béèyàn rà á tẹ́ ẹ ká mọ́ lọ́wọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ ṣe kinní kan yóò jàre yín tí n bá ní kí n bá yín tú sí wẹ́wẹ́
ẹ̀kọ́ ọ̀rọ̀ torí ọjọ́ iwájú ẹ sì kọ́ ọgbọ́n. Èmi náà ò pé tán ṣùgbọ́n ojú tẹ̀yìn máa fi wo nǹkan ojú ọ̀tá ojú ìlara lẹ̀ máa fi wo nǹkan tán bá gbé wá sórí nẹ́ẹ̀tì. Nísìn àti ní lọ́ọ̀yà lórí nẹ́ẹ̀tì. Ó kù ká ní dókítọ̀, àwọn nọ́ọ̀sì sì wà torí adájọ́ ló pọ̀ jù lórí nẹ́ẹ̀tì nísìn. Tán àbá tí gbé dókítọ̀ wá orí nẹ́ẹ̀tì ò ní sinmi lórí tọkọ-tìyàwó. Dókítọ̀ sì máa wá sórí nẹ́ẹ̀tì yẹn tó yẹ pé ọ̀rọ̀ tọkọ-tìyàwó tán bá gbé wá ẹni bá gbé wá wọn ò bá fà á nànànà dókítà ó sì dá sí i. Ìgbà yẹn lójú ọmọ wa ti gbogbo ẹ̀yin onírọ́ ẹ̀yin oníwèé rọ́. Kí ló dé? Ìmáàmù fi áyà pààyàn odidi ọba wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ páwọn làwọn pa á. Àárí kó gbóhùn sókè kó lo ohùn agogo rẹ. Mufti oníkíjìpá ló wá rí bí ran ọrùn mọ́ àti àwọn àáfàá kọ̀dìríyà. Àwọn yẹn náà ò sì lé èpo lójú wọ́n fún ẹ jẹ pàṣípàṣí sí ọ.